ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. báyìí ni pé ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn eléré orí ìtàgé lórílẹ̀‐èdè yìí ìyẹn Bàbá Gébú òun la gbọ́ pé wọ́n ti jẹ́ pé Ọlọ́run o pé bàbá náà ti jáde láyé. ọ̀kan nínú àwọn òṣèré tíátà Yorùbá wa Kúnlé Afọ́d òun gan ló fi ìròyìn ọ̀hún léde lórí ìkànnì rẹ̀ tó sọ wípé gbogbo àwọn ti pàdánù Bàbá Gébú. àdúrà táwọn náà gbà ní pé kí Ọlọ́run kó forí jì bàbá náà kó tẹ́ wọn sí afẹ́fẹ́ ire. ọ̀kan pàtàkì nínú àwọn àgbà eléré orí ìtàgé tí wọ́n kó ipa tó pọ̀ gan nínú eré orí ìtàgé ni bàbá náà. lára eré tí bàbá náà ti kópa ni wọ́n ti fún wọn ní orúkọ Bàbá Gébú tí wọ́n ń jẹ́. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì nínú ẹgbẹ́ òṣèlú NNPP kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún ẹni tó lọ. ìròyìn tá a tún gbọ́ báyìí ni pé gbajúgbajà olórin mùsùlùmí ni ìyẹn Alhaji Abdulazeez Abiodun ojúlówó ọmọ tí gbogbo ayé ń pè ní Saoty Arẹwà tó ti fẹ́ ìyàwó tuntun. ní òní la gbọ́ pé ìràwọ̀ òṣèré olórin mùsùlùmí náà tún gbé obìnrin míì sílé. ìràwọ̀ yẹn béèrè pé ǹjẹ́ ẹni náà kọ́ ni yóò jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin lọ́ọ̀dẹ Saoty Arẹwà. bákan náà ni àgbàjẹ olórin fújì ní Alhaji Abbas Akande Obesere Paramount King of Music náà ti ju ọ̀rọ̀ ńlá síta o. ó ju ọ̀rọ̀ ọ̀hún síta nípa èdè àìyedè tí wọ́n wáyé láàrin àwọn onífújì. nínú ọ̀rọ̀ Obesere sọ yìí pé òun rọ gbogbo àwọn bloggers pàápàá àwọn olólùfẹ́ orin fújì jẹ́ pé àwọn gan ni wọ́n dàbí ọ̀dádá tó máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn onífújì. Obesere ní gbogbo àwọn onífújì pátá àwọn nífàárẹ̀ àwọn táwọn sì jẹ́ ẹni tí ó máa ń gbà láàfíà láàyè ṣùgbọ́n àwọn olólùfẹ́ àwọn gangan ni wọ́n máa ń dá wàhálà lẹ̀ tí wọ́n yóò máa sọ teku fún ẹyẹ tí wọ́n yóò sì máa sọ ti ẹyẹ fún eku. ó lóun kan tó ń bẹ àwọn olólùfẹ́ fújì sí pàápàá àwọn blogger ni pé kí wọ́n lo blọ́ọ̀gì wọn láti rí i pé wọ́n ń sọ ohun tó dáa nípa àwọn onífújì pàápàá ibi táwọn bá ti ṣeré kí wọ́n sì máa pọ́n wọn lé ju pé ó dára ju eléyìí dára ju ìjà tó máa ń dálẹ̀ láàrin àwọn onífújì lọ. Obesere tó wá sọ wípé òun rọ gbogbo àwọn blogger yìí pé kí wọ́n jáwọ́ nínú à ń ba onífújì kan jẹ́ fún ẹnìkan tàbí à ń gbèjà onífújì kan fún ẹnìkan. ó ní kò sóhun tó burú tẹ́ bá ìfẹ́ lù sáwọn ṣùgbọ́n àwọn olè tún ṣẹ̀ láyé àwọn àti ibi táwọn ti ń ṣeré táwọn ti gba ìgbẹ́yẹ ni kí wọ́n máa sọ kí wọ́n má dájà sílẹ̀ láàrin àwọn ọmọ. bákan náà la tún gbọ́ látìgbà tí Paramount King of Music ìyẹn àgbà Akin Abáwòlẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ yìí síta làwọn èèyàn ti ń kí pé ó ṣeun wọ́n lè tó ṣe gan ni wọ́n ń pè ní ọmọlúàbí àti pé pẹ̀lú ọ̀rọ̀ tí Obesere sọ yìí a jẹ́ pé àlàáfíà tó nípọn ìyẹn wà láàrin àwọn onífújì. bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé bí àgbà Akin ṣe tó yẹ kó ṣe òun náà ni ó ti ṣe yẹn. wọ́n tún wá rògbò àwọn tó máa ń dájà sí lára àwọn onífújì pé kí wọ́n ṣe mẹ̀dọ̀ kí wọ́n sì gbọ́ ohun tí Obesere sọ nítorí pé ìjà ò dọ̀là orúkọ ní sọ ni. mínísítà olú ilẹ̀ wa ọ̀gbẹ́ni Wike Wilson ti gbọ̀nà míì yọ o látàrí ìkọlù àti ìdàdé tó wáyé láàrin wọn àti ọ̀gá ológun sójà kan tí wọ́n ń pè ní Yerima. ohun tí a gbọ́ ni pé Wike ti gba fóònù lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ pé wọn kò gbọdọ̀ lo fóònù mọ́ bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ lọ sí orí ẹ̀rọ ayélujára mọ́. ọ̀rọ̀ yìí gan ló ń kàn yàn lóminú pé irú òfin burúkú wo ni Wike ṣe yìí. wọ́n ní báwo ni àwọn ẹlẹ́ni kò ṣe ní lo fóònù nígbà tí wọn kì í ṣẹrú tí wọn kò sì sínú inú ìdè ayérayé. adúpẹ́ lóògùn àlóòfà pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ wa
ẹ̀yin tẹ́ ń subscribe YouTube wa, ẹ̀yin tẹ́ ń bá wa likes, ẹ̀yin tẹ́ ń bá wa follow. Àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé a fẹ́ràn yín bẹ́ẹ̀ náà sì fẹ́ràn wa. Àbùdí báyìí ni ti olókun, àbùdí báyìí ni ti ọlọ́ṣà. Ẹ kò ní rí gbé sọnù yóò ṣe bí ọmọ gbogbo rẹ̀ gbogbo lọ́dẹ̀ yín o. Ó dàbọ̀. ọlọ́pàá ni wá o bàbá ẹ ṣé gan ni, ọlọ́pàá ni wá o bàbá ẹ ṣé gan ni, ẹ ò jẹ́ kí kẹ́kẹ́ pa má gogo wa lẹ́nu. Àwa lánà àwa ń sọ̀rọ̀ ó dẹ́njà sọpẹ́, àwa lánà àwa ń fọ̀hún ó dẹ́njà sówó. Kìkì ọpẹ́ ló yẹ o ọlọ́run ayọ̀ bàbá ẹ ṣé. Ojú tó lé ní ẹ máa wò, èmi ṣọ́ mẹ́sì mi ọlá mi ìsúnkàn mi, ọmọ bàbá o lóye wẹ́wẹ́. Mo ń fẹnu sọ pé ojú tó lé ní ẹ máa wò, gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wojú tó lé, ire owó, ire ọmọ, ire ayọ̀, ire àlùbáríkà nínú ilé yín pátápátá. Àlọ́ lóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tó lé, ojú mi ti tó ko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú tẹ́lẹ̀ TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú tẹ́lẹ̀ TV àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú tẹ́lẹ̀ TV má yìí kò tiẹ̀.